gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Bàbá mi, owó yín ní báyìí o. Ṣé mọ̀ nǹkan tó tún ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ó tún bọ́kọ̀ dé. Èyí tẹ́ bá fẹ́ nu ọkọ̀ ní o lọ́dọ̀ àwọn rẹ̀ ní Matrix. Bóyá ọkọ̀ tó ń lo náà ni àbí tó ń lo epo. Ṣé àṣetó? Àṣetó? Bẹ́ẹ̀ ni ẹ ṣe. Ṣé èyí tó ń lo náà lẹ fẹ́ àbí èyí tó ń lo epo? Ẹ jẹ́ kí aṣíbẹ́ tó délẹ̀. Tẹ́ bá ṣe tọ́lẹ̀ ṣe wàá mọ èyí tẹ́ máa mú nínú méjèèjì. Ó dáa. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú káyín dáadáa. Lẹ́yìn ìṣẹ́jú bíi 20 ìṣẹ́jú sí 25, kẹ́ máa gbọ́kọ̀ lọ. Tẹ́ ẹ̀ tí ì yàn èyí tẹ́ fẹ́ nínú méjèèjì. Èyíkéyìí ẹ̀ bá fẹ́ kẹ́ máa gbé lọ ní kẹ́ dẹ̀ máa gbé gbẹ̀lẹ́gbẹ̀ kan náà lọ. Ló bá tán. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ṣètò yìí ó kẹ́ wà lẹ́gbẹ̀rún lọ́nà 100 kẹ́ ṣe àwọn ìbéèrè ṣùgbọ́n ẹ fi èdè míì kún èdè Yorùbá. Lẹ́yìn ètò àfún yín nílọ́po owó lọ́nà 2. Ìyẹn náà dára. Ìyẹn náà dáa. Ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmálà kẹ́ tẹ́ sí níbèrè ilẹ̀ kẹ́ wà ní ẹgbẹ̀rún 10. Kẹ́ máa mú lọ. Ọlọ́run jẹ́ ká dé ibẹ̀ yẹn. Tọ́lọ́run bá wa jẹ́ tẹ́ sì níbèrè ilẹ̀ tẹ́ ní ẹ fẹ́ lọ ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín padà bẹ́ẹ̀ bá ṣe ń gbà wọ́n owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Ìyẹn náà dára. Ìyẹn náà dáa. Ó dẹ̀ ṣe gẹ́ tẹ́ bá sọ Gẹ̀ẹ́sì gan kúrúkúrú Ọlọ́run àní jẹ́ á jẹ gbèsè o. Àmín o. Àní jẹ gbèsè. Ayé. Lágbára Ọlọ́run. Ó dáa. Àwọn tí wọ́n ń ṣe agbátẹrù abala tá a wà yìí, àwọn ni iléeṣẹ́ kan tí wọ́n ń jẹ́ Moniepoint. Wọ́n wá ní ẹ̀ka iṣẹ́ kan tó ń jẹ́ MonieWorld. Ṣé rí MonieWorld yẹn tẹ́ bá wà ní UK tẹ́ fẹ́ fowó ránṣẹ́ sí ilé, òun ni kó máa lò. Ìrọ̀rùn ló bá dé láti fowó ránṣẹ́. Màá jíṣẹ́ wọn fún yín sí. Kí ló kọ yín? Orúkọ mi ni Ọlọruntofunmi Ọpaleye. Ọpaleye. Ṣé Ọpaleye ní ìpínlẹ̀ Ondo, gómìnà ológun àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn. Ní ìpínlẹ̀ Ògùn náà. Nígbà yẹn bẹ́ẹ̀ ni. Wọ́n tún lọ sí ìpínlẹ̀ Ondo náà, àbí? Ṣùgbọ́n Ọpaleye ti Adó-Odò. Adó-Odò. Ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà. Bẹ́ẹ̀ ni. Ọ̀gá ológun Bíọ́dún Ọpaleye, àwọn ni wọ́n jẹ́ alábòjútó ti ológun ní ìpínlẹ̀ Ondo nígbà yẹn. Mi ò mọ̀ bóyá ẹ tán. Ọpaleye kan náà ni gbogbo wa. Ẹ ti sáré tán nìyẹn. Iṣẹ́ ò lẹ́ ṣe. Mo ń ṣe iṣẹ́ ní iléeṣẹ́ àdáni kan tí ó ń pèsè ọtí mímu, ohun èlò mímu. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ bí alákòóso àwọn oríṣiríṣi àwọn ọtí wọ̀nyẹn. Ó dáa. Ẹ wá fún mi lọ́tí. Wá fún yín lọ́tí. A gbé ọtí wá gbogbo ibi tá a bá lọ, a máa ń gbọ́ tí dání. Sábà fún yín lọ́tí ká tó lọ. Gbogbo ibi náà ni gbogbo ibi tí bá lọ. Sọ yẹn mo yọ yẹn o. Tí mo dẹ̀ ti máa kọrin pé gbogbo ibi náà ni gbogbo ibi tí n bá lọ mò ń lọ pẹ̀lú ọtí. Ẹ wá lọ fi sóòbá gbogbo ẹ̀ jẹ. Mo fẹ́ fi gbígbọ́ ṣaláì gbọ́ tẹ́lẹ̀ bí ṣùgbọ́n àwọn èèyàn mi wọ́n bẹ́gi lé.
Èmi gbọ́ mo gbọ́ so yẹn jáde. Ó yà mí lẹ́nu pé. Ó jáde. Gbọ́ pé ẹ sọ. Ó yà mí lẹ́nu. Èmi gan ó yà mí lẹ́nu pé ẹ lè sáré sọ. Ó ti yá jù. Ẹ já máa bí tó. Ká máa bá lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn ní ìbéèrè. Ẹ jẹ́ o. 1933. Ẹ̀tàdínlọ́gbọ̀n ó lé ní. Ẹ̀tàdínlọ́gbọ̀n àbí ìbẹ̀rẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ẹ̀tàlélọ́gbọ̀n ó lé ní ẹ̀ẹ́dẹ́gbàrún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá. Ẹgbẹ̀wá ní èjì àti òdo mẹ́ta. Ẹ̀tàlélọ́gbọ̀n ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá. Parí òwe Yorùbá yìí. Bàbá rí òkú ìkà nílẹ̀ tí a ta ní ìpà. Tí a bá rí òkú ìkà nílẹ̀ tí a ta nípa. Ẹ̀rọ òkú ìkà nílẹ̀ ẹ̀ ta nípa. Ẹ tọ́ mi sọ́nà díẹ̀ lójú. Bàbá mi, èèyàn rókú ìkà ńlẹ̀, ó ta nípa. Kí lẹ wò kó lè orókú ìkà ńlẹ̀, ó ta nípa. Ìkà ṣe kí ni? Orókú ìkà ńlẹ̀, a mọ̀ pé ìkà ni. Ẹ wá ta nípa, ìkà ṣe kí ni? Ìkà ṣe kí ni? Orókú ìkà nílẹ̀, ìkà ó jẹ́ ẹni tó burú. Kì í bóbi kì í mu sìgá òṣónú lè jẹ́ ká. Èèyàn rókú ìkà ńlẹ̀, òun jẹ́yàn dáadáa, ó wá ta nípa, ìkà ṣe kí ni? Ó dà ìkà di kí ni? Ìkà á di èèyàn rí. Ìkà di méjì. Ìkà di méjì. Ìkà òkú ìkà nípa ìkà di méjì. Ìkà di méjì. Torí tó bá jẹ́yàn rẹ̀, o ò ní tó bá ìkà ni a mọ̀ pé kà ni, o ò ní ta nípa. Ìkà di méjì nìyẹn. Ìkà di méjì nìyẹn. Báwo lòwe yẹn ṣe, báwo ẹ bá gbá òwe yẹn nídìí, kí ló. Ó túmọ̀ sí wípé tí báwo mo ṣe lè sọ. Ẹ sọ bákan náà. A ti mọ ìkà ní ìkà. Èèyàn tó dẹ̀ jẹ́ ni rere kó tẹ̀síwájú láti máa ṣe rere. Jẹ́ rere ló bá mọ̀, ọ̀rẹ́ mi máa ṣe. Ó bá jẹ́ ṣe ìkà, o lè múra sí o. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀, yé ẹ̀dẹ̀ lọ́rọ̀ Olúwa. Ó dà. Wọ́n gbà. Ẹ̀yin èèyàn mi ní UK, ṣe mọ̀ pé mo sọ fún yín pé mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, tẹ́yìn bàbá wa máa ń sọ wípé ifá tó bá gbé ni làágúnyán fún, òòṣà tó bá gbé ni là ń pa bí bọ̀. Àwọn iléeṣẹ́ tí wọ́n bá ń gbè sí wa fún wa lẹ́yìn tó bá ń gbè wá, àwa náà ní láti máa polongo wọn láti lè jẹ́ kí ẹ̀yin tẹ́ ń wò wá láti lè máa tẹ̀lé wọn. Iléeṣẹ́ Moniepoint, àwọn náà ni MonieWorld. Ṣé rí MonieWorld yẹn, nǹkan tó ń ṣe ni wípé tẹ́ bá fẹ́ fi owó ránṣẹ́ láti UK wá sí orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ní kẹ́ máa lò. Nítorí tẹ́ bá gbà wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, tẹ́ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé fún 60 ọjọ́ àkọ́kọ́ tí ẹ bá ń bá wọn dòwò pọ̀, fún pọ́ùn kan tí ẹ bá fi ránṣẹ́, MonieWorld á fún yín ní £20. Ṣé rí pé ó dáa? Yàtọ̀ sí wípé ẹ̀ ń gbárùkù tì wọ́n láti máa gbárùkù tì wá, ó tún jẹ́ ọ̀nà láti tún ní owó fún tó máa tún bọ́ sápò tí yín náà. Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí lo MonieWorld lénìí, ẹ lọ gbà báyìí o. Kẹ́ bẹ̀rẹ̀ sí lo MonieWorld lénìí láti máa fowó ránṣẹ́ sílé.
ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀ yé ẹ̀dẹ̀ ọ̀rọ̀ Olúwa. mẹ́tàdínní ok. bá mi òkè. báwo lè jáde. ó làbọ̀. mẹ́tàdínní ogójì ó lé ní ẹ̀ẹ́dẹ́gbèje. Kí ni ìyàtọ̀ láàrin rèmí rè egbodò àti dòrédò? Egbodò. 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 Egbodò àti egbodò. Egbodò iṣu nìyẹn, iṣu tí wọ́n fi ń ṣe àmàlà. Iṣu èlùbọ́. Iṣu èlùbọ́. Egbodò tó máa ń dẹ́ni èèyàn légbodò. Àbí? Kí wá ní kí ni egbodò? Kan gé nǹkan kúrú. Egbodò. Ok. Ok. Kí ló wá dé báyìí? Iṣu egbodò. Irú iṣu wo ni? Iṣu egbodò. Egbodò ni iṣu èlùbọ́. Egbodò ńkọ́? Iṣu tuntun. Iṣu tuntun ni egbodò. Bẹ́ẹ̀ ni. Ẹ sọ wípé ilẹ̀ gbà. Ẹ mọ̀ pé mo sọ pé iṣu ni. Mo sọ bẹ́ẹ̀. Iṣu wo? Iṣu tuntun ni. Ní kí ni? Iṣu tó ṣẹ̀ṣẹ̀ jáde. Ní kí? Ní egbodò. Àbí egbodò? Egbodò ni tàbí ṣe èlùbọ́. Egbodò ni. Ọ̀gá. Ọ̀yà. Ìbéèrè kèlò ẹjẹ́ o. 1000. Ọ̀kànlélọ́gbọ̀n ó lé ní ẹ̀ẹ́dẹ́gbèje. Àwọn wo ni Yorùbá máa ń kí wípé àfọ̀n agbókú tó wọ̀? Àwọn aláboyún ni. Àwọn aláboyún. Bẹ́ẹ̀ ni. Ẹ̀wà yìí. Àwọn aláboyún ni. Ṣé ẹ rí bí wọ́n ṣe dáhùn ìbéèrè yẹn? Àbí bẹ́ẹ̀ kọ́ ni olóòtú? Àwọn aláboyún ni. Ṣé ẹ rí bí wọ́n ṣe dáhùn? Wípé agbádá yẹn kó fara àwọn aláboyún ni. Àwọn aláboyún ni àfọ̀n agbó kó tó wọ̀. Kí ni àfọ̀n? Èso kan ni. Èso àfọ̀n. Èso kan ni. Ṣé breadfruit? Àfọ̀n akótó. Ó yá. Breadfruit ni ọ̀dọ́ tó ń jẹ́ ẹ̀pà ni. Ó dáa. Ṣé bí ẹjọ́ wà ní? Ẹ máa ṣàlàyé yẹn o. Breadfruit ni but ó tún ní. Ó ní èso mi tó ń jẹ́ àfọ̀n ẹ̀pà ni. Òun àti breadfruit. Kí lè sọ báyìí? Olóòtú ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Orí Masoyinbo. Orí Masoyinbo. Ẹ̀yà pàdé ara wa. Lóòótọ́. Olóòtú ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ẹ mọ́ra yín. A lè ti ríra wa rí o. Àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá sórí Masoyinbo. Ẹ lè jọ lo ẹsẹ̀ kan náà ṣùgbọ́n ṣé ẹjọ́ rìn débi ni? Ṣé ẹjọ́ kọ̀wọ́ rìn? Ṣé ẹjọ́ kọ̀wọ́ rìn àbí ẹjọ́ kọ̀wọ́ rìn? Kọ̀wọ́ rìn. Ó ti dáhùn. Wọ́n náà pàdé níbi ni. Olóòtú ẹ jẹ́ ká máa bí tó lọ. Ṣé mo orúkọ wọn? Ṣé mo orúkọ wọn? Ó ti gbórúkọ mi nígbà tí mo sọ lẹ́ẹ̀kan. Ó dà àlàyé yẹn tún ṣe ká kẹ́kọ̀ọ́ lára. Ṣé gbọ́? Èso tí ẹ sọ. Èso àfọ̀n. Ó pé méjì. Ó dà. Oríṣi méjì ni. Ìkan wà ẹ̀pà. Ìkan wà oní búrẹ́dì. Èso búrẹ́dì.
Ó mà lágbára o. Èso méjì. Ní ló dá. Ikọ̀ ẹ̀pà. Ikọ̀. Oníbúrẹ́dì. Tí ẹ̀pà yẹn ó ṣe ṣàpèjúwe rẹ̀. Tó bá bọ́, tó bá rà, òun ní àfọ̀n. Tó bá gbó, ló máa wọ̀. Ló máa wọ̀. Àwa tó bá ti rà ló máa. Ó máa wọ̀ kó tó rà. Ó máa bọ́lẹ̀. Ó máa wọ̀. Àwọ̀ ẹ̀ wọ̀. Tó bá wọ̀ látòrí sílẹ̀. Láwáṣẹ̀ wàá rà. Tó bá rà àwọn èèyàn máa yọ. Kó jáde. Tó bá sọ pé ní nǹkan tá a sọ yìí àfọ̀n àgbo kó tó wọ̀ tí wọ́n ń sọ yẹn ní jábọ́. Ó jábọ́. Ó ti gbó ní orí. Ìyẹn ni wípé ọmọ yẹn tí ó bá ti gbó kò lè jábọ́. Wọ̀ yẹn ni jábọ́. Bẹ́ẹ̀ ni. Kí ni sísì fẹ́ sọ? Ó máa ń tóbi. Àwọ̀ kan náà. Àfọ̀n. Àwọ̀ kan náà ló àti èso búrẹ́dì tá a sọ náà. Òun náà ni. Ẹ ṣé gan ni. Ẹ ṣé. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá mi yọ structure yẹn. Structure tó. Kí ló dé tẹ máa yọ? Àwọn fúnra wọn sọ pé bàbá mi ibi láti pàdé. Mo fẹ́ fún yín. A ti dáhùn mi. Ẹ ṣeun. Ìbéèrè 3,500. Kí ni Yorùbá ń pè ní dòdò ẹ̀dọ̀ ilẹ̀? Ẹ̀dọ̀ ilẹ̀. Ẹ̀dọ̀ ilẹ̀. Ṣé mọ̀? Ẹ̀dọ̀ ilẹ̀. Ṣé mọ̀? Ẹ̀dọ̀ ilẹ̀. Ẹ má sọ ò mo níṣẹ́ mọ̀ ni o. Ó dà. Ṣé mọ̀? Ẹjọ́ lọ́wọ́ díẹ̀ lótú. Ilẹ̀. 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 Ilẹ̀ ní ilẹ̀. Olóòwò. Àgbẹ̀. Ó lágbẹ̀ ní. Tí téèyàn bá ti rí pé ẹ̀dọ̀lẹ̀ ni ara yáyàn láti pàjùbà. Ilẹ̀ yẹn ó ti náà rà nìyẹn. Ó ṣe é gbìn nǹkan. Ó ṣe é gbìn nǹkan sí ilẹ̀. Ilẹ̀ Ọlọ́run. Ó ṣe é gbìn nǹkan sí. Ìdákẹ́jẹ́ aṣálẹ̀. Ó ti ṣe é gbìn nǹkan sí ilẹ̀ tó lọ́ra ni. Ẹ gbà. Ẹ ṣeun. Mò ń wò náà pé. Egbèjìlé ní ẹyọ kan. Ìbéèrè egbèjìlé ní ẹyọ kan. Kí ni Yorùbá ń pè ní dòrere àwùtú? Àwọn ìbéèrè yìí máa lè kẹ́. Àwùtú. 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 Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Òun la fi ń béèrè. Ṣé mọ̀? Àwùtú. Ṣé mọ̀? Ẹ mọ̀? Ṣé mo lè gbìyànjú? Àwùtú. Kí lèèyàn wú? Gbàgbọ́dá. Ohun ọ̀gbìn. Tí wọ́n bá wú tí wọ́n tú. Wíwú náà ni tútù. Kí ni kéèyàn tú? Kéèyàn tú nǹkan dànù ní ẹnu. Kí wá ẹ wá lórí. Ẹni tú tẹ́ bá ṣe kí wá ní àwùtú? Bí kẹlẹ̀bẹ̀ ni ẹ. Ó yóò fẹ́ wúkọ́ ó wá gbá.
mo ti gbà nìyẹn olóòtú. ṣe olóòtú ẹ máa ṣeun gan, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. mo dà. ẹ dà. èèyàn dáadáa ni ẹ ṣeun. Èbúté ire lọ́kọ̀ mi máa gúnlẹ̀ sí o. Ó yá. Ìbéèrè 26 ó lé ní ẹgbẹ̀sán. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Gun ẹṣin rèmí ní abónímú. Yíyan bá gun ẹṣin abónímú, iṣẹ́ ẹ mọ̀. Tí yàn bá gun ẹṣin abónímú. Ó gungi kọjá ewé nìyẹn. Ó gungi kọjá ewé, ó gẹṣin abónímú. A máa fún yín. Ẹ ṣeun. Kéèyàn fẹ́mi ara ẹ̀ wéwu. Ó kọjá iye ká fi ṣe aláfiwé ẹṣin tí mú ẹ tó ń jẹ̀rora kéèyàn wá máa gùn kó fẹ́ máa gùn lóde. Ó ti kọjá yìí. Ó ti kọjá yìí ẹ máa jàporó ó lè gbèlulẹ̀ bóńgẹ́sì ń kẹ́sẹ́ gan-an kẹ́sẹ́ yìí á máa jẹ́ ìrora fún ẹ sí yẹ. Ẹ ṣeun. Ìbéèrè 9 ẹgbẹ̀sán. Kí ni ìyàtọ̀ láàrin rèrèrè poolo àti poolo? Poolo. Wọ́n ní kò sí tó máa pa. Ẹ máa ṣe wọn o. Kò sí tó máa pa àgbà tí a ní bá poolo rí ẹ̀mbẹ̀. Agbárí nìyẹn. Agbárí nìyẹn poolo rí ẹ. Poolo. Kí ni poolo? Ẹ sọ ọmọ kan tó lè ta méjì. Rárá. Mi ò kọ́ tẹ́ ẹ ti ń ṣe o. Rárá. Ọlọ́run àtúbọ̀ máa rìn lọ́wọ́ láti ṣe sí. Ọba rin ibi tání kan ṣe dé o òye ibi tání kan ṣe dé tó ló ti sú mi o tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ni bàbá lókè pápá rí iṣẹ́ yẹ ó yẹ pé bàbá lókè èmi kò sí ìgbàgbọ́. Ọlọ́run ní jẹ́ kó sú mi o. Ẹ ti ẹ̀ ní sùúrù fún mi rárá. Mo gbà kan nínú ẹ ti jẹ́ kí n. Díẹ̀ ọmọkùnrin ò tó ṣebí ẹ̀yà àgbàlẹ̀ máa ń sọ bẹ́ẹ̀. Pàkúté àbí tàkúté ni nípò poolo. Ó kù méjì lẹ́yìn ilé àbí. Ìbéèrè 19 ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ bẹ́ẹ̀ ni. Òwe 5 tí ó ní ọwọ́ nínú. Ọwọ́. Tí ọmọdé bá mọ ọwọ́ rẹ̀ abágbàjẹun ó dé ní. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàbí alábọ̀wọ́ kiri gbé. Ó dèjì. Bí ọwọ́ ikú bá ṣe mọ ló ṣe fi ń bọ́jú. Ó di 3. Mi rèrè mi dò mi re dòdò re dò dò mi dòdò re mi re dò mi dò re. Bí ọwọ́ tẹ béèrè ikú. Tí ọwọ́ ọmọdé ò bá tẹ ikú dà kò ní béèrè ikú tó padà máa rí. Dò mi dò re ó di 3.
ó ti di mẹ́rin olóòtú. Olóòtú. Ó kẹyọ kan. Ó kẹyọ kan. Olófòfó. Remimi redo dodo. Mímí èṣù. Rán níṣẹ́. Ọwọ́ tí ó bá ọwọ́ tó bá okay. Ọwọ́ tó bá délẹ̀ ìyá lò. Ibi tó ṣe wà nìyẹn. Mo pé ẹ fàájà kìí ókè. Báwo ló yẹ jáde? Èmi náà mọ̀. Ẹ̀yin ni o. Èmi. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ni. Ló ń jẹ́ kó jáde. Ẹ tún sọ náà. Èwo lẹ fẹ́ kí n tún sọ? Nǹkan tẹ́ sọ yẹn. Wípé. Ókè. Ẹyẹ sọ tẹ̀lé mi lọ́ka sọ ṣeré. Rárá. Ó yá. Ìbéèrè 23 ó lé ní ẹgbẹ̀sán. Ẹgbẹ̀sán. Sọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn rẹ̀ jẹ́ dòdòrè. 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 Ìjàlọ. Ìjàlọ. Ìjàlọ ò ṣe é fojú di òwìrọ̀ lọ ṣọ́ra. Ìjàlọ tó lọ jẹgọjẹ lábẹ́ òwìrọ̀ ẹ ti gbà pé ṣòkòtò ló fẹ́ bọ́. Ìjàlọ ò ṣe é fojú di òwìrọ̀ lọ ṣọ́ra. Ẹgbẹ́ ṣídọ̀ ò ṣe é kọlù àti bólúwà dúró. Óyá ìjàlọ dòdòrè. Àjùlọ. Dòdòrè àjùlọ. Ìlẹ̀pa. Dòdòrè ìlẹ̀pa. Óyá. Okùn méjì. Okùn ẹyọ àbí mẹ́ta. Ọ̀dà okùn méjì. Àdìrẹ. Olófòfó. Ọ̀rẹ́ mi dáadáa. Àdìrẹ. Ó kẹ́ ẹyọ kan. Ẹyọ kan. Láàrin ibì kan síbi kejì. Àlàfo. 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 Ìbéèrè tó gbẹ̀yìn òun lélẹ́yìí. Ẹ mọ̀ pé mo ní kán fún mi. Kí nìdí ẹ? Kí lélẹ́yìí? Kí Yorùbá ń pè? Mi ò rí dáadáa. Kí náà mú dání yẹn? Eléyìí, nǹkan tó mú dání. Kò yé mi. Ẹ ṣàlàyé kí ni báwo ló yẹ rí? Òun leléyìí. Kí lẹ rò pé wọ́n fi ṣe báyìí? Kí náà fi ṣe? Ohun èlò kí ni? Ohun èlò orin ni. Ohun èlò orin kí ni Yorùbá ń pè? Kò ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ ń bá wọn ròde ìbànújẹ́. Kò sára tí ilé. Ṣé wọ́n máa ń fà báyìí? Orin dá. Mami yọ. Sẹ́lí. Ló kọ́ pé. Sẹ́lí. Sẹ́lí. Owó ètò ìjọ. Kójọ bàbá mi. Olóòtú. Bàbá mi téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ ilé iṣẹ́ tọ́tí lẹ̀ kò ní ta ó máa ṣe aláròbọ̀. Irú ọtí wo? Ọtíkọ́tí a máa sá kì í ṣe ọtíkọ́tí rárá mo kàn ń sọ ṣeré ni ṣùgbọ́n àwọn pẹlẹbẹ kò tó ṣe ní ibùdó ọkọ̀ pẹlẹbẹ kò tó ṣe. èèyàn ní ra púpọ̀ ni. Èmi ò wá mọ̀ yẹn o.
olóòtú. Bàbá mi, ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún ọ. Ẹ ṣeun. Agbẹ́bù ìfúyí, ìrọ̀rí ni. Ìrọ̀rí, aṣọ náà wà ń bẹ̀. Ẹ ṣeun. Fún yín, eléyìí kẹ́ máa fi fa omi. Omi nìkan. Eléyìí kẹ́ máa fi mu omi. Tíì. Rárá o, rárá. Omi. Nǹkan tẹ́ pé yẹn mi ò ní bá ń pè bẹ́ẹ̀. Tíì ni. Ìwé yìí náà. Tíì ni tíì ń jẹ́. Ẹ ṣé mo lè sọ? Bẹ́ẹ̀ni, tíì ni tíì ń jẹ́. Àwọn nǹkan tó bá òkè yẹn rẹ tó sọ yẹn o. Ìgbà wo lẹ gbọ́ yẹn? Olóòtú ẹ̀ gbọ́ o. Mo gbọ́. Èmi ò gbọ́ o. Olófòfò ò gbọ́. Tíì ó dáa mo fún yín. Tíì ni tíì ń jẹ́. Àwọn orúkọ ìkan tó jẹ́ wípé oúnjẹ a lè fún lórúkọ míì. Bíi pé kán pe ẹ̀bà ní orúkọ òyìnbó kò sí bí a ṣe lè fún lórúkọ Gẹ̀ẹ́sì. Àmàlà oúnjẹ wa ni. Àwa a lè máa pe tá a ṣe lè fún taco àbí pizza ní orúkọ Yorùbá. Tíì ni tíì jẹ́. Òyìnbó mu tíì máa mu ògì ẹ̀kọ́ o. Ìwé yìí látọ̀dọ̀ ìyá wa kan ni Múradéhùn Àfìlàkà wọ́n ní ká fún yín náà. Ẹ ṣé gan ni o. Inú mi dùn láti gbàlejò yín o. Iwájú lẹ máa lọ láṣẹ Èdùmàrè. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ wá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o á tún wà lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o tẹ́ bá fẹ́ kópa àbẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèjì sọ́ọ̀dọ̀ fi roko arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ alẹ́ déjì ọba kó tó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Masoyinbo má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo má ṣe sọyìnbó.